Ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin olólùfẹ́ wa láti channel Amazing Grace TV. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ mo tún ní kí n mú wá fún yín o. Ọ̀rọ̀ láàrin Koko Zaria àti Láwórì. Àṣírí tú. Àṣírí èèyàn báyìí ni Koko Zaria jẹ́. Ẹ wo, ẹ má yẹ ká sọ̀rọ̀ jù. Ẹ máa bá wa gbọ́ ètò yìí. Bí wàá ṣe ń gbọ́, ẹ subscribe, ẹ like, kẹ̀dẹ̀ follow page wa. Ẹ ṣeun, ẹ gbọ́rọ̀. Yorùbá nation no going back. Láṣẹ Elédùmarè àgbà orílẹ̀-èdè wa. Èwo nínú yín ló fún bàbá Láwórì ní kókó lórí? Èwo nínú yín ló fún bàbá Láwórì ní kókó lórí? Afẹ́mọ̀, èwo nínú yín ló ṣiṣẹ́ yẹn? Gbogbo ayé lórí ọ̀rọ̀ Alhaji Koko Zaria àti bàbá Láwórì. Àkọ́kọ́ ni pé èmi mi ò support anybody. Bọ́rọ̀ yẹn ṣe bó ṣe rí àti bó ṣe lọ lèmi ṣe máa sọ. I'm not supporting Alhaji Koko Zaria and I'm not supporting bàbá Láwórì. Okay, kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ kó yí wa wípé kó tó di pé ìdímùdé, kó tó di ọjọ́ ìdímùdé yẹn, kò sí any issue kankan láàrin bàbá Láwórì àti Alhaji Koko Zaria. Ó gbọ́, ìwádìí jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé before the ìdímùdé, kó tó di ọjọ́ ìdímùdé yẹn, ṣé mọ̀ wípé kó tó di pé èèyàn jáde wípé lágbájá ó fẹ́ pa mí o, ẹ gbà mí o, kíní kan o. Ṣẹ́rí ká má parọ́, kíní yẹn ti ń pọ̀ jù. Káwọn èèyàn sáré máa jáde pé lágbájá fẹ́ pa mí o, ẹlòmíì ò ní evidence. Kó tó lè jáde, kó tó pariwo èèyàn síta, ó gbọ́dọ̀ ní tangible evidence ibi tó ti ń threaten yẹn. But for now, Alhaji Koko Zaria àti bàbá Láwórì, èmi ó máa dùn mọ́ wà nínú pé kọ́lọ́run jẹ́ kí wọ́n pa eré ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀. Ìdùnnú tàwa nìyẹn. But ọdún mi máa sọ gọ́gọ́gọ́gọ́ ni wípé ìwádìí jẹ́ kó yé wa wípé kò síjà kankan láàrin wọn tẹ́lẹ̀ kó tó di ọjọ́ ìdímùdé. Ṣóyẹ yín, there's nothing between them. Wọn ò ní issue kankan tí wọ́n fà, wọn ò ní any problem before ìdímùdé. Ó yá, ẹ jẹ́ ká wá wọnú àwọn videos, ẹ jẹ́ ká lọ sínú àwọn videos. I'm not supporting anybody. I'm gonna say the truth. I'm gonna say the truth. Tó bá jẹ̀bi, ó jẹ̀bi. Ẹ jẹ́ ká kọ́ wo fídíò bàbá Láwórì tó kọ́kọ́ ṣe. Ká kọ́ wo fídíò bàbá Láwórì tó kọ́kọ́ ṣe yẹn. Ẹ jẹ́ ká kọ́ wò náà. Kí ti gbé gbogbo ọmọ Nàìjíríà pàápàá Adama gbé ìhó àti ìjà tí mo lè múra. Ẹ̀yin o gbogbo ọmọ Nàìjíríà gbà náà. Gbogbo ọmọ Àwórì ní lẹ́nu ọkọ̀ yìí ẹgbà náà. Fídíò yẹn jọ mo fọlọ́ máa bẹ gbogbo pàápàá bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kí àkọyà tóbi, mo fẹ́ kọ́ rí fídíò nítorí tó ṣẹlẹ̀ sí mi. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní on the 25th of June ní Tuesday tó kọjá yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Orí mi rè mi ò ní experience ìwé ìláyé mi. Mo wà lórí stage gẹ́gẹ́ bí master of ceremony. Mo ṣe program lọ́wọ́. Ni mo dé bẹ́ẹ̀rẹ̀ ọ̀gbẹ́ni kan tó wá bá mi lórí stage tó ní wọ́n ń pè mí. Mo ní ta ló ń pè mí? Wọ́n ní Koko Zaria. Koko Zaria. Mo bá gbé máìkì sílẹ̀ fún kan náà àwọn tàbí ọ̀ṣẹ́ ń sì. Mo bá gbàgbọ́ Koko Zaria lọ. Bí mo ṣe déwájú Koko Zaria, mo débẹ̀ káàkiri. Ìgbà tí Koko Zaria máa sọ̀rọ̀. Ṣé rí ẹyẹ yàn? Ẹ má tí sáré dájọ́ lórí ọ̀rọ̀ yìí o. Ẹ má tí sáré dájọ́ lórí ọ̀rọ̀ yìí. Bóyá bàbá Láwórì ló wà right ni o, Alhaji Koko Zaria ló wà right ni. Ẹ má jẹ́ ká ti dájọ́ o. Àwọn ìbéèrè kan wà tó yẹ ká béèrè lọ́wọ́ bàbá Láwórì. Àwọn ìbéèrè kan náà dẹ̀ wà tó yẹ ká béèrè lọ́wọ́ Alhaji Koko Zaria. Ó nígbà tó bá tó sọ àwọn ọkọ̀ yẹn jáde ká tó mọ ẹni tó jẹ̀bi ká tó mọ ẹni tó wà right. That's the fact.
ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ọ̀rọ̀ Koko Zaria sọ kéwu ṣé mi ò ráwọn bí yìí ni kódà ẹ má bínú tí bá dé orí stage ń sìn máa ṣe correction. wọ́n gbọ́ nǹkan tó sọ pé ṣé Láwórì mi wọ́n ní Láwórì mi ìgbàgbọ́ tèmi ni pé ẹni yẹn ò mọ̀ mí ó ṣẹ̀ṣẹ̀ rí mi for the first time. bí ṣe bá Koko Zaria sọ̀rọ̀ tí máa tán báyìí bàbá ẹ̀ máa ń gùn màtẹ́ tó àwọn ọjọ́ Koko Zaria mi ìgò màtẹ́ ó bò mọ́ mi lórí mi gbáà. I was wet with my blood and I lost consciousness. In fact, ibikíbi tí gbogbo máa lọ tó bá fọwọ́ra ibi mọ́tò ń débẹ̀ tó bá gbọ́dọ̀ gbé ní délé ni Ọlọ́run jẹ́ kẹ́ lọ́bẹ̀. Ẹ jẹ́ ọmọ Nàìjíríà ṣàánú mi. Nínú ìmọ̀ṣẹ́ tí mo ṣe o, ẹ jẹ́ ṣàánú mi. Koko Zaria lọ́wọ́ ni wọ́n pè mí o. Inú àgbàrá ẹ̀jẹ̀ ni mo bá dọ́sítà. Mi ò mọ bí ṣe dọ́sítà rárá. Ìgbà tí mo dọ́sítà, nǹkan tí mo máa rí ni pé wọ́n rí mi. Bírèkì wọn bẹ̀ sí ní parabọ̀ díẹ̀díẹ̀, wọ́n bẹ̀ sí ní parabọ̀ díẹ̀díẹ̀, wọ́n bẹ̀ sí ní parabọ̀ díẹ̀díẹ̀. Mi ò lè sọ̀rọ̀, mo kàn ń wò sùn báyìí ni. Láti báyìí mi ò lè sùn, orí mi máa wú. A máa fà mí, mi kì í lè sùn ọjọ́. Ibi ẹ̀mísì ni mo ti rí jẹ tí mo ti rí mi, tí mo fẹ́ fìdí àwọn fámìlì mi. Ilé ìgbà kan bẹ̀ sí ń ṣe ilé ìlú mi jáde ní ìlú àmà bà mí ẹjọ́ ṣàánú mi, ẹ̀yọ́ ọmọ Nàìjíríà, ẹjọ́ ṣàánú mi. Ọba àwọn ọmọ àpapọ̀ náà sọ̀rọ̀ ẹ̀yí àgbàdo ẹ má jẹ́ kọ́ ọ̀gbìn nínú ìlú mi o. Mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o, ẹ gbà mí o, ẹ wà tarí mi o. Ìdí tó ṣẹlẹ̀ mi ò tó yìí kíkú dé o, mo ní ọmọ, mo níyàwó tó gbé mi lọ́lọ́run ní kí n ṣe máa rí bùkátà wọn gbọ́. Ẹ ṣàánú mi, ẹ jọ ẹ gbà mí, mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yíyé ẹ gbà mí. Gbogbo tí babaláwo rí sọ nìyẹn tí babaláwo kọ́kọ́ jáde lórí ọ̀rọ̀ yìí. Now kí ni Koko Zaria wá sọ? Ẹ jẹ́ ká gbọ́tà láti Koko Zaria náà nígbà tí àwọn náà jáde táwọn náà ṣe kíni. Low battery, please charge. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Bó tẹ́ ti ń gbọ́ mi ní káàkiri gbogbo àgbáyé. Orúkọ tèmi ò yí padà, Gani Àyìndé Koko Zaria, Zagaza American boy. Mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa fídíò kan ní mi láìkí máa ṣe nǹkan báyìí. Mi sọ̀rọ̀ àjọjọ́ ẹ̀ mò ń wòran ni. Àmọ́ ìyẹn kan táwọn èèyàn ti sọ ìsọkúsọ tó dẹ̀ gbọ́ tẹnu tó dẹ̀ ń ṣépè fún mi. Mo fà á lọ́lọ́run lọ́wọ́. Bí ọ̀rọ̀ Láwórì ò ṣẹ̀mí rí. Ó ti pè mí ṣiṣẹ́, pè mí wá bó ń ṣiṣẹ́ ní Ajílété. Èèyàn mi ni tó bá rí mi tí máa ń lọ́wọ́ máa fún tí máa dẹ̀ ni. A close go. Ṣé mo pé kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo sọ wípé ìwádìí ó jẹ́ ká mọ̀ wípé there is no any issue between them. Kò síjà kọ̀kọ́ láàrin wọn kó tó di ọjọ́ ìdímùdé yẹn. Ó lẹ́ni issue. Jẹ́ máa gbọ́ lọ. Close go. Àmọ́ wọ́n á gbọ́ fídíò tó ń ṣe pé èmi mo ní kàn lọ ṣe òun léṣe kí ló ṣe fún mi. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí, èmi máa ń sọ òótọ́ ọ̀rọ̀, èmi bí kọ́ Ọlọ́run ọba nìkan ló jù wá lọ. Gbogbo ẹ̀ tó wà ní kọ̀kọ̀ tó bá ń tàfà sí mọ́lẹ̀ ó kó nǹkan lọ. Láwórì mi ò ní nǹkan àti ṣépè fún ẹ o. Èmi kàn kò rí kó fi gbogbo nǹkan tó ní nǹkan tó fẹ́ jẹ́ kó fi búra. Tó bá mọ̀ pé èmi mo rán yàn kankan kan lágùnmọ̀ ẹ lórí ṣùgbọ́n nǹkan tó bá ti nílé ayé ẹ̀ kó fi bóra. Ìgbà tó ń bọ̀ wá kí mi olóòrí mi ni adẹ̀pọ̀ mẹ́ èrò pọ̀ ń bẹ̀ yẹn. Aláwọ̀ béèrè tá máa béèrè lọ́wọ́ babaláwo yo. Alhaji Koko Zaria. Ìbéèrè àkọ́kọ́ tá béèrè lọ́wọ́ yín ká tó lè dájọ́ ọ̀rọ̀ yìí ni pé ṣé lóòótọ́ ẹ̀mí ò lọ pe babaláwo yìí lórí stage? Ṣé wọ́n yàn lọ pe babaláwo yìí lórí stage lóòótọ́? Alhaji Koko Zaria ẹ jọ̀ọ́ ẹni láti bá wa clear bẹ́ẹ̀ yẹn. Ṣé wọ́n yàn lọ pe babaláwo lórí stage lóòótọ́? A fẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn. We want to know. Ló dẹ́ pọ̀ mbẹ́ àmọ́ ẹ̀ ní Láwórì báwo ni àjànà kò sí ọ̀kan má bínú ọjọ́ fún mi wá ṣiṣẹ́ tó ní kí n ṣe. Èmi kàn ń ṣe fíìmù náà. Mo dẹ̀ ń produce mo mọ̀ wọn pé
onífíìmù náà wọ́n struggle fúnlẹ̀ ayé ara wọn ni kí ló ṣe fún mi àníjà ó dẹ̀ lọ sórí stage àtòrí stage bí èèyàn méjì ló bẹ ẹja lórí stage yẹn olórin tó ń play àwọn ń gbádùn ẹ̀ tó dẹ̀ gba máìkì lọ́wọ́ ẹ̀ àwọn wo gbọ́ ẹ̀ náà bí èèyàn méjì ó dẹ̀ ń bọ̀ látòrí stage mo dẹ̀ gbìgbìgbì mo dẹ̀ rí i pé wọ́n lágùn mọ́ ẹ lórí ta ló ṣe orúkọ bá wọlé àwọn dàbẹ̀ bí agbó ńlá ni o ìdímúdé ni mo ń sọ mo dẹ̀ di ẹ mú láwòrì mo dẹ̀ ní àwọn gangan wọ́n dẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ mi jẹ́ kó bẹ́ẹ̀ sì kankan gbogbo àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ sì lọ́wọ́ ta ló ṣe orúkọ báyìí fún láwòrì mo dẹ̀ gbé ẹ inú òjò mo rìn more than 30 minutes ká tó rí hospital àdẹ̀ di hospital láwòrì kò ṣáàdúrà tó ṣe fún mi tán mo dẹ̀ treat ẹ mo dúró ń bẹ̀ mo sanwó gbọ́ ẹ mo ti fún ẹ lówó. Baba Láwòrì ìbéèrè tá a máa bèrè lọ́wọ́ tí yín níbí báyìí ni wípé ẹ jáde kẹ́ búra fún wa ṣé lóòótọ́ Alhaji Koko Zaria gbé yín lọ sọ́spítù a ní láti mọ̀ o torí pé tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n gbé yín lọ sọ́spítù wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n sọ yẹn èmi ò rò pé ẹni tó fẹ́ pààyàn tún lè ṣe gbogbo yẹn o àbí kí ló rò pé mo sọ let's go there njẹ́ máa dì ṣó ń bẹ̀. béèlì ẹyọ kan mo fún ẹ ìdẹ̀dẹ̀ mo ní kí ló ń bá wọn fa owó náà sọ fún ẹ pé òmò ọdún ṣe ìwọ náà ní kó ṣe ló ń ṣe ẹ lórí tó bá ní kó pè ló ń pè fún ẹ ó sọ̀rọ̀ ẹ fún mi mo ti sọ fún ẹ pé gbogbo nǹkan tó bá ti ní láyé kó fi búra tàbí mi mọ̀ nǹkan àmọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ̀ èmi fà yín lé kóòtù ọlọ́run lọ́wọ́ mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mi nídìí àdìsọ wọn kan adẹ̀jọ kó lọ hospital yẹn nìkan bí aago kan òru òjò kó sọ́dọ̀ mi ìyàwó ẹ̀ ò mọ̀ ọ́ kan èmi tó pé ìyàwó ẹ̀ dẹ̀ máa sunkún èmi ò mọ̀ ohun kan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ o bí wọ́n ṣe ń rọ́ṣẹ̀ mo ti dùn ún ṣe pé Láwòrì mo dẹ̀ ti ná ìyàwó ẹ̀ lówó mo fún wọn náà bí ojókòó tí more than 1 hour ìjọ Tuesday lọ́rùn ẹ̀ ìjọ tó wá di Wednesday láàárọ̀ Láwòrì ó pè mí ó ṣàdúrà fún mi Láwòrì ó ṣàdúrà fún mi ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ ó pè mí ọkọ̀ lọ́hùn tí máa pa. Baba Láwòrì lóòótọ́ ṣe pa Alhaji Koko Zaria láàárọ̀ Wednesday tẹ dúpẹ́ lọ́wọ́ tẹ dẹ̀ ṣàdúrà fún wọn má ní láti bá wa búra lórí ẹ̀ ṣé lóòótọ́ Alhaji Koko Zaria fún ìyàwó yín lówó má ní láti bá wa búra lórí ẹ̀ ṣé lóòótọ́ wọ́n fún iná lówó ẹ má ní láti bá wa búra lórí ẹ̀ let's go there nǹkan mi sọ fún mi pé mi support anybody èmi wà mo wà ní mídò ni. àkàrọ̀ mọ́ ẹ̀ okùn mi jọ wẹ́ẹ̀sì tó bẹ̀ sí àdúrà fún mi ẹ ṣé nǹkan kan mọ́ni tó yẹn wẹ́ẹ́ tó bẹ̀ jà ó ṣe ń kọ́ náà tàbá ń fọ̀rọ̀ wà fi wálẹ̀ èrò pọ̀ bẹ́ẹ̀ ṣé àmàṣe máa pọ̀ bẹ́ẹ̀ yẹn pàtẹ́ dárúkọ àwọn ọkọ̀ mọ́ anybody ò sí bẹ́ẹ̀ mi nìkan mo rí ẹ lọ́ọ̀kan torí pé ojú ọ̀rọ̀ àdìdé sókè mo rí ẹ Láwòrì ìbẹ̀rù Ọlọ́run bèrè Ọlọ́run èmi ò nídìí àti sùn ọ̀rọ̀ kankan èmi mọ̀ àwọn tó ń rán ẹ̀ àmọ́ èmi fún àwọn ilé kóòtù Ọlọ́run lọ́wọ́ kò sí pé ìwọ ló máa sọ mí dẹ́ni lẹ́lẹ̀ èmi tí wà lókè náà mo rẹ̀ ní jábọ́lágbára Ọlọ́run gbogbo ẹni tẹ́. ok nígbà tí Alhaji Koko Zaria sọ̀rọ̀ yìí tán Baba Láwòrì wá jáde Baba Láwòrì wọ́n gbé Kùránì Baba Láwòrì búra lórí àwọn kọ̀ọ̀kan but Baba Láwòrì ò búra lórí àwọn kọ̀ọ̀kan Baba Láwòrì ẹ ní láti búra dáadáa fún wa ṣé Koko Zaria fún yín lówó àbí ò fún yín lówó ṣé Koko Zaria ló gbé lọ hospital àbí ò gbé lọ hospital ṣó fún ìyàwó yín lówó àbí kò fún ìyàwó yín lówó I need the pen yẹn you need to clear that place for us láti lè mọ ẹni tó jẹ̀bi Alhaji Koko Zaria ẹ̀yin náà ní láti clear fún wa wípé ṣé wọ́n yàn lọ pé bàbá yẹn lórí stage àbẹ́ wọ́n yàn lọ pé a ní láti mọ ẹni tó jẹ̀bi àìsí lè dájọ́ báyìí dìdí yẹ mi àìsí lè dájọ́ báyìí ok ẹ jẹ́ ká wo fídíò ibi tí Baba Láwòrì ti búra. èmi ò kì í ṣe onírọ́ o I'm a good Muslim tí mo lè kírun Kùránì gbé dání Kùránì mo ń bẹ Ọlọ́run ọba kí Ọlọ́run túbọ̀ fún lẹ́mi sùúrù tó pọ̀ nítorí ẹni tó gbìyànjú àti pààyàn tí èèyàn bá ní agbára tí ò léèyàn irú àwọn ẹ̀dá Koko Zaria àfihàn àjẹyàn gbé pẹ̀lú ọwọ́ burúkú ẹni wọn tó ń pààyàn èmi tí mo wà lórí stage tí mo conduct stage tí mo fún ọ ní time pé táwọn báyìí ní kí wọ́n lò táwọn báyìí ní kí wọ́n lò ni mo wá bá ẹ lórí ìjókòó ẹ̀ Kùránì rèé tó bá jẹ́ pé
èmi ni mo wá bá ẹ gbogbo ẹ̀gún tó ń bẹ ní Kúránì kí Ọlọ́run fi ṣe punishment fún mi. tí kì bá ṣe pé ọ̀nà wọ́ọ̀yàn wípé kó wá pè wá lórí stage Koko Zaria tí ó wá ń pa irú ìwọ́ ìmọ̀ mu ní social media, Ọlọ́run ọba lọ́jọ́ gbogbo ẹ̀gún tó ń bẹ ní Kúránì ajé tiẹ̀. Mo déwájú ẹ̀, mo tẹ̀lé ní yẹn, mo tẹ̀lé ní tó rán wá, mo dẹ̀ déwájú ẹ̀. O dẹ̀ àtáàkì ní pé ṣé mi ò ní bí ni? Ìwọ ni kọ́kọ́ lọ àlágbó. Láì sọmọ kékeré, mo mọ èdè mi o, mo kì í sọmọdé o, ìwọ pẹ̀lú àwọn àbúrò mi lẹ́gbẹ́ Koko Zaria. Ìwọ pẹ̀lú àwọn àbúrò mi lẹ́gbẹ́. Kánú fún lọ́wọ́, sọ́wọ́ tó mo fi gbọ́ lọ́wọ́ ẹ̀ ní àbọ̀wọ́ òsì. Àwọn association mi, àwọn tampan, president àbá gbogbo ẹgbẹ́ tí mò ń ṣe, ẹgbẹ́ ní tíátà tí mò ń ṣe, gbogbo ọmọ ìpé láàmì òkè ṣe báyìí, mi ìjẹ́ kí n parọ́, mi ń tọrọ owó tó máa pa mí báyìí, mi ń tọrọ owó lọ́wọ́ yàn, mi ìṣẹ̀ṣẹ̀ máa ṣe ń sì. Àti bèrè nǹkan lọ́wọ́ èèyàn gan, ó máa ń mímí lára. Gbogbo union tí mo dẹ̀ mọ̀ lẹ́yìn pátápátá, MC Musiliu ọmọ Akínsà ló jẹ́ kí n mọ̀ wọn. Àwọn kì í ṣaburú, ìtorí ẹ̀ ní nǹkan bí ó ṣe ń ṣẹlẹ̀ sí wọn. Koko Zaria, wọ́n náà fún mi lọ́wọ́. Ṣé tí bá ti kú, bó ṣe máa parọ́ mọ́ mi ni? Kálọ́ náà ní kí n kú bó ṣe máa parọ́ mọ́ mi ni? Nígbà tí mo ń bọ̀ wá bá ẹ, gbogbo nǹkan táwọn èèyàn ń sọ ń bẹ̀ yẹn pé wọ́n máa tó gbà fọ́gà wọn. Ìgbà tí mo dẹ̀ ṣiṣẹ́ union ní tíátà mi ò ṣiṣẹ́ union. Báwo ni mo ṣe fẹ́ ronú sí nǹkan tẹ́ ń sọ gbogbo ènìyàn bá wí? Nígbà tí ẹnìkan tún náà sí ni pé ṣé Láwòrí ni ní onígbàgbọ́ pẹ́ ni ọmọ mi rí ni. Mo dẹ̀ bẹ́ẹ̀ sọ mo ní ẹ má bínú, màá lọ ṣe correction lórí stage yìí sìn. Mo fẹ́ kúrò ń bẹ̀ lẹ́nu mú ìgò tó mú wájú yín bẹ́ẹ̀ ló ti mú tó dẹ̀ fọmọ mi lórí. Even kí ẹ má lọ sí school, ó yẹ kó rí àwọn èèyàn tó máa guide kó tó lè sọ̀rọ̀ síta. Nínú ọ̀rọ̀ tó sọ wọn náà gbọ́ ohun fún ara ẹ̀, inú ẹ̀ mọ̀ gbogbo àwọn tẹjọ́ jókòó mọ̀, kí n dárúkọ gbogbo wọn ni ẹ̀yìn àwọn tẹjọ́ jókòó tí mo mọ̀ dáadáa tí mo mọ̀, ìwọ jókòó, apá jókòó, olóhùn jókòó. Ṣé ẹ fẹ́ ránṣẹ́ pè mí kí ní mi ní dáyé lóhùn ni? Láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́, sọjọ́ tí mo wá bá ẹ rí pé Koko Zaria jọ ẹbí ń pa mí ẹ fún mi lówó kí n fi jẹun, abẹ́ fún mi ló kí n fi ṣe nǹkan tó ẹ jẹ́ pé màá wá tọrọ owó lọ́wọ́ ẹ̀ Koko Zaria. Ìgbà tí mo débẹ̀ challenge mi ní ṣe mò ń èmi fẹ́ kí n ṣe. Bàbá Láwòrí ẹ má bínú o, Alhaji Koko Zaria ò sọ wípé ẹ tọrọ owó lọ́wọ́ àwọn o, wọn ò lè tọrọ owó o, wọ́n ní àwọn fún yín lówó ni, wọ́n láwọn fún yín lówó, wọn ò sọ pé ẹ tọrọ owó lọ́wọ́ àwọn o. Máa ní láti máa clear àwọn kankan o. Kí n ṣe mo fẹ́ máa dá sí nǹkan tí ó kàn mí ni, mo dẹ̀ ní mi ò dá sí jà, mi ò kí ń jà, mi ò dẹ̀ dá sí nǹkan kan tó tẹ bá parí ìjà níbo lójú tí wọ́n fẹ́ wà. Ọ̀dẹ̀ ní òkè àbó ti dàgbé pé sọ̀rọ̀ ní Koko Zaria, ṣó lóhun ti dàgbé kan tó sọ ni. Ọmọ apáyọ̀ tí mo wá wò pé kí ló lè fà á. Nígbà tí Baba Láwòrí jáde tí wọ́n búra yìí, bàbá náà tún jáde gẹ, wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ kan, wọ́n tún jáde gẹ, wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ kan. Fídíò yẹn dáná o. Ṣé mi ní fídíò yẹn lọ́wọ́ ni? Okay. Mo bọ̀, yẹn sáré gẹ̀ẹ́sì fídíò yẹn náà. Àwọn òbéèrè ta nídìí gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ òun nìyẹn la máa fi mọ ẹni tó jẹ̀bi àtẹni tí ò jẹ̀bi. Alhaji Koko Zaria ẹ jọ̀ọ́ ẹ clear àwọn èèyàn, ṣé lóòótọ́ ẹ rán yàn lọ pé bàbá yìí lórí stage àbẹ́ ẹ rán yàn lọ pé? Ẹlẹ́ẹ̀kejì, ṣé lóòótọ́ ṣé wájú yín ni wọ́n ti fọ́ bàbá yìí lórí àbí kìí ṣe wájú yín? Baba Láwòrí sọ pé ìgò màtẹ́ẹ̀sì tó wà níwájú yín òun ni ẹni yẹn gbé, ẹni tó fọ́ bàbá yìí lórí ṣé lóòótọ́ ni? Síwájú yín ni wọ́n ti mú gò tí wọ́n fọmọ lórí
a ní láti mọ ẹni tó jẹ̀bi àti ẹni tó jàre. So nígbà tó ń sọ̀rọ̀ yìí lọ o, kí lórúkọ ẹni yìí, ìyàwó babaláwo yìí náà jáde, but babaláwo rí ẹ má bínú, nínú àwọn èèyàn yín kan tí wọ́n jẹ́ ṣíàmà ìdímùdè tí wọ́n host program yẹn, wọ́n sọ wípé ẹ pè àwọn, nígbà tẹ́lẹ̀ ẹ pè àwọn, ẹ ń sọ̀rọ̀ bàbá Alhaji Koko Zaria dáadáa wípé Alhaji Koko Zaria ó try fún yín gan o, ó ṣe kinní kan o, ó ṣe gbá o, ó ṣàwo o, gẹ́gẹ́ bí nǹkan tẹ́nìyẹn sọ. But ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí ìyàwó bàbá láwo yìí sọ náà. Alhaji Hafsat Ọpẹ́yẹmí Àlùjọ Àdéhùn ìyàwó Láwòrán lórí ọ̀rọ̀ tí Koko Zaria sọ, mo wà ní agbo yẹn, àárín àwọn fámìlì Láwòrán ni mo jókòó sí tí mi ò dẹ̀ mọ̀ pé kankan ń ṣẹlẹ̀. Fóònù Láwòrán méjèèjì ó wà lọ́wọ́ mi. Lórí stéèjì wípé ìjà ń ṣẹlẹ̀ lórí stéèjì kò sí nǹkan tó jọ. Kòyókòyó àbúrò Láwòrán ni, Sábàíkà àbúrò Láwòrán ni, Aláàjì Sílẹ̀ Àlàó Màláíkà wà bẹ́ẹ̀, kò sí nǹkan tó ṣẹlẹ̀ lórí stéèjì, gbogbo ọ̀nà orí Láwòrán bẹ́ẹ̀. Kòyókòyó ṣì ń pariwo pé ẹlọ́bá mi wà gan-an fíìmù Láwòrán o, fíìmù ẹ̀gbọ́n mi o, ẹlọ́bá wa wò ó, tó mò ń gbọ́ tó ń sọ àti mo lọ kí wọn lórí stéèjì. Orí stéèjì yẹn wà peaceful lọ́jọ́ yẹn, kò sí nǹkan tó jẹ́ ìjà ń bẹ̀. Lẹ́tà ni mo wá ń gbọ́ tí wọ́n sọ wípé wọ́n ti ṣe kíní yẹn fún Láwòrán, kò gbà fọ́ gẹ̀. Mísítọ̀ Koko Zaria ẹ̀ẹ̀mejì ló wọlé sórí fóònù Láwòrán lọ́wọ́ mi. Lẹ́tà ní nọ́mbà kan náà tún wọlé sórí fóònù mi lọ́wọ́ mi fóònù Láwòrán. Ìgbà tí wọ́n dọ́dọ̀ Koko Zaria tó ní kó wá pè mí wá, ọwọ́ ní nọ́mbà tó wọlé sórí fóònù Láwòrán yẹn kí fi stọ̀ kí olóhùn Èjìgbò kí wọ́n sí ẹ̀jẹ̀ àkáǹtì nọ́mbà Láwòrán sí mo stọ̀ ẹ̀ lórí mo ti gbọ́. Lẹ́tà wọ́n ní Láwòrán kí ló dé tẹ̀ wọ́n sí báyìí, ó kò ṣàwọn mi sí mọ́nà lè sọ̀rọ̀ ní kí ló dé wọ́n yàn kí n dúpẹ́ fọlọ́run wọ́n ti fọ́ Láwòrán lórí níbí báyìí, àwọn làwọn gbé lọ sọ́sítì. Mo ní níbo nídìí nìyí tí gbogbo àwọn ọ̀rẹ́ wà bí báyìí, àárín àwọn fámìlì ẹ̀ ni mo jókòó sí, olórí ẹbí wọn wà, gbogbo àwọn tó jọ lọ sí skul ní gọdọ wọ́n wà níbẹ̀. Mo lókè Láwòrán ẹgbẹ́ ọ̀fọ̀ yín lórí ọkọ̀ ṣàwọn mi wọ́n ní kí n ṣífìlà kí wọ́n ṣífìlà lórí ẹ̀. Nígbà tí mo ṣífìlà ẹ̀rọ olóhùn bà mí, wọ́n ti rán orí Láwòrán. Mo ní ókè Láwòrán ẹgbẹ́ ta ló fọ́, ó ní wọ́n fọ́ Láwòrán lórí, èyí náà wà níbí báyìí, kí lè rí ṣe fẹ́ni tó fọ́ Láwòrán lórí. Láwòrán wá náwó sí mi pé bàbá tó wọ wáìtì yìí ló fọ̀rọ̀ lórí. Mo ní ókè mo bọ̀, ẹjọ́ ṣe lọ pàwọn ẹbí ẹ̀ wá àbí kí n ké lọ sójú agbo. Koko Zaria fà mí padà wípé ṣé mo gbọ́ tán lọ́run ni, tí ọba sí báwọn táwọn lọ́rọ́ orí yẹn ń kọ́ kí ni káwọn máa sọ. Mo ní òkè mo ti gbọ́, ẹgbẹ́ wọn bíbá yẹn ẹ̀rí ìwọ kan ṣe fẹ́ni tó fọ́ Láwòrán lórí. Mo ti gbọ́, mo ṣàbẹ̀rẹ̀ sí ké, ó dì mí mú, ó hàn jì mí, àwọn tó ń ṣẹ́wọ́ fún wọn ó wà níbẹ̀ o. Ó bẹ̀rẹ̀ sí náwó fún mi, ó ní mi ò ní gbà, mo máa lọ pe àwọn ẹbí ẹ̀ wá. Nídìí mú yìí, ilé bàbá tèmi náà wà nídìí mú yẹn náà láti fẹ́ra wa. Pé mi ò ní gbà, ó ṣàgbanimú, ó ń bẹ̀ mí, ó bẹ̀rẹ̀ sí náwó. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣàwó yẹn. Mo ṣàbẹ̀rẹ̀ sí ké, mo mọ̀ pé máa ṣe fídíò ẹ̀, wọ́n sì máa gbé fídíò ẹ̀ jáde bí mo ṣe ń ké. Lẹ́tà Láwòrán wá ní kí n jẹ́ ká máa, wọ́n ní ó yá Láwòrán yẹn jẹ́ ká máa lọ. Aṣáàdìde pàṣẹ kúrò lójú agbo yẹn yẹn. Wọ́n ní kí ló dé tẹ̀lé sọ̀rọ̀, wọ́n náà àwọn ń gbọ̀n kí sáà máa gbà wọn lọ sí hospital wa, family hospital wa. Ibẹ̀ ni mo wá padà wá drop wọn sí nílé. Wọ́n ní àwọn ẹ̀bá ti dé ká jà kí lọ pa, wọ́n ní ká má jà wípé máa pa àwọn èèyàn tí gbogbo àwọn èèyàn bá gbọ́ wípé wọ́n ṣàwọn léṣe. Ó ní ọmọ káfọ̀tà wà lójú agbo yẹn o, kò sí nǹkan tó jẹ́ ìjà lójú agbo yẹn. Ẹ gbà mí o gbogbo ọmọ Nàìjíríà o, bọ́rọ̀ ṣe rí nìyẹn. Okay. Nínú àwọn tí wọ́n jọ ṣe ìdímùdè ẹ jẹ́ ká gbọ́rọ̀ wọn, ẹ jẹ́ ká gbọ́rọ̀ wọn tí bóyá wọ́n jẹ́ kan ní. Àpèsì ẹ ká sàn àlè àpótí ìdímùdè tá a ṣe lọ. As a chairman ìdímùdè tẹ́gbẹ́ ni chairman ìdímù committee ìdímùdè tẹ́ ṣe. Kí ló ṣẹlẹ̀ lọ́rọ̀ Alhaji Gani Zaria àti Láwòrán tí ó ń lọ tó ń jáwọn ìrìn níta? Ẹ̀rí ẹ̀ sọ̀rọ̀ sí kí ní ẹ̀dẹ̀ ìjáwọn ìrìn ní láti lè gbóòtọ̀ ọ̀rọ̀
àárín ìkọ̀kọ̀ tẹ sọ sí láti ọ̀tá fi ní káwá sọ̀rọ̀ ìrabè pé kí ló ṣẹlẹ̀ nípa ìdímìdì lórí Alhaji Zaria àti Láwòrì tó jẹ́ bọ́dà yín abẹ́kẹ́ bá nàmọ́ ọ̀rọ̀ yẹn sí ọ̀tá kára ikọ̀ àwọn ìgbìmọ̀ tó ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni mi ò ráyè wàhálà o mo ti pe bàdá mi jẹta mo lè ti sọ fún wọn bàdá mi kí ló ṣẹlẹ̀ ẹni wọn làgùn mọ́ yín lórí ń patí wọn làgùn mọ́ yín lórí ẹsẹ̀ tó làgùn mọ́ yín lórí àwọn máa mú ìyá ẹ̀ ẹni àwọn bọ́ìsì Koko Zaria ni gbogbo ẹgbà ọ̀dọ́ Koko Zaria di pa wọn lè ṣe kí lè lọ ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ wọn nìyẹn àwọn àtòrí stage náà ti wọ́ wọn bọ́lẹ̀ ní àlà orí stage ni mo wà náà orí stage ni wọn ti bá ń sá bí báńsà tó ń ti àwọn èèyàn bọ́lẹ̀ bí àtàyàn lọ́tẹ̀yìn náà bọ́lẹ̀ wọn ní wọn náà Koko Zaria ni kò wá pa wọn wá ní o irú àwọn kan wọn fẹ́ pa wọn ní o mo ní kí ló dé ń sọ̀rọ̀ báyìí àbẹ̀rẹ̀ mi kí ló dé ń ṣe báyìí mo pè yín ni mo pè yín náà mọ̀ pé mo pè yín ni tó ti rí mo pè yín mo dẹ̀ ń béèrè lọ́wọ́ yín kí ló ṣẹlẹ̀ nígbà tẹ̀lé ṣàlàyé fún mi lọ́bọ̀ mo ní aláyé bẹ̀rẹ̀ mi ẹ má bínú nígbà tẹ̀yìn náà lẹ sọ fún mi pé gbé lọ sọ́sìpítì òun ló tírìtì ó try gan níwájú Ọlọ́run àtẹ̀yàn náà. mo ń bọ̀ náà ohun tá a nídìí sí pé bàbá wa Láwòrì ẹjọ́ torí tọ́lọ́run ẹni dá ti clear air fún wa ṣé lóòótọ́ láti Koko Zaria ló gbé lọ sọ́sìpítì ẹ má búra o tí láti Koko Zaria fún yín lówó àbí wọn fún yín lówó ẹ má búra lo nísìn níbi tíyàwó yìí ti sọ̀rọ̀ wọ́n ti jẹ́ kó yíwa wípé lóòótọ́ bàbá Alhaji Koko Zaria wọ́n ná àwọn lówó wọ́n fà àwọn lówó dá ìṣẹ́ fi ni ṣé pè wọ́n láàárọ̀ Wednesday àbẹ́ pè wọ́n láàárọ̀ Wednesday kẹ́dúpẹ́ fún wọn àfẹ́mọ̀ bàbá tó sọ̀rọ̀ yìí chairman yìí tí wọ́n sọ̀rọ̀ yìí ṣé ẹ sọ fún wọn bẹ́ẹ̀ lóòótọ́ pé Alhaji Koko Zaria wọ́n really try wọ́n ṣe gbá wọ́n ṣàwò tó já sí pé gbogbo sáìdì ibẹ̀ yẹn òótọ́ ni èmi ò rò pé tó fẹ́ pààyàn lè tún máa rescue èèyàn àbí I don't think so wọ́n nídìí àwọn clearance yẹn Alhaji Koko Zaria ẹ̀yin náà ẹ má bínú sá ẹ ní láti bá wa clear ẹ̀ ṣé wọ́n yàn lọ pé Láwòrì lórí stage abẹ́ wọ́n yàn lọ pé wọ́n a ní láti mọ ẹjọ́ tó tọ́ lọ́ọ̀ ká tó lè mọ ẹni tó jẹ̀bi àti tó wà right for now anybody tí lè jẹ̀bi àti mọ̀ ẹ́ tó jẹ̀bi àti mọ̀ ẹ́ tó wà right so ẹ jẹ́ ká fi lé níbẹ̀ yẹn for now ẹ jẹ́ ká pàdé lórí TikTok lọ follow mi lórí TikTok lórí Agambari OOR a máa continue bẹ́ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ a máa gbé ẹ wọlé má gbàgbé o tó bá nídìí àgbo high blood pressure diabetes tètè kàn sí Agambari o àgbo tó máa cure high blood pressure pátápátá tó máa cure diabetes tó jẹ́ 100% sure 100% confirm with no doubting kò síbi tí wàá ti rí ọ̀dọ̀ Agambari ni wàá ti rí o alákẹ́ mo dẹ̀ jogún àgbọ̀nlé ló fà ó mo kíkan àjogún bá confirm lébi ṣeré kẹ́lẹ́ confirm pé mo jogún ẹ̀ lé kì í ṣeré mo ṣe máa fi ìwé yìí hàn yín ògbóni máa pé ìwé yìí ní àwọn bàbá yà àtijọ́ ni from A to Z àgbélókù bá education ni yes ìwé tó wò yìí àwọn tó bí 1999 àbárù wé ìlàyé àwọn bá àtijọ́ ni wọ́n lòrú ẹ̀ so Agambari yàtọ̀ tètè kan sí Agambari tí pp bá pọ̀jù lára ọmọ ń tẹ̀sí sí stroke diabetes tó bá pẹ́jù máa ń tẹ̀sí sí gbàdá jìnnà láti bí àwọn nǹkan mi lè wọ̀ ọ̀gbẹ́ni àní kúkú òjijì tètè kan sí Agambari o mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 091 38 40 3276 091 38 40 3276 lọ́gbìnrin ayé tí kò ní lórí WhatsApp àti gẹ́tì mi ẹni tí tó bá ṣe nǹkan ọmọkùnrin kéré ni ìwọ obìnrin tó ní pọ́blẹ́mù fibroid ni ṣàṣà ni wọn àgbókè wà débi tó níbà àjogúnbá ni so now àwọn question àwọn clearance tá a nídìí nìyẹn tá a máa fi mọ ibi tọ́rọ̀ yẹn lọ òun làwọn ìbéèrè tí mo bèèrè yẹn ìjà pàdé lórí TikTok let's go.